Hey, ó ga o. Bukky jèsè tún ti ju another Gbasgbos lu actress Iyabo Ojo nítorí ìgbéyàwó ọmọ bọ̀tí. Ẹ̀yin èèyàn mi, mo rò pé ọ̀pọ̀ wa la mọ actress Abiodun Okeowo aka ọmọ bọ̀tí dáadáa. Ṣé rántí ìgbéyàwó tó ṣe láìpẹ́ yìí tó dùn tó lárinrin tí a lot of celebrities then congratulate left and right. Lára wọn ni Iyabo Ojo náà congratulate ńgbà yẹn. And tẹ́ bá gbàgbé pé actress Iyabo Ojo náà ti gba ring lọ́wọ́ new lover ìyẹn Polo tipẹ́tipẹ́. In fact, proposal video wọn trend gan lórí ayélujára nígbà yẹn tí a lot of people dẹ̀ ti wò pé láìpẹ́ láì jìnnà Iyabo Polo máa gbé sílé tán yanyan ni, bet tó ṣe pé látìgbà yẹn àti rí nǹkan kan gbọ́ nípa bóyá wọ́n máa ṣe wedding àbí wọn ò ṣe wedding o. Now Bukky jèsè ti bẹ̀rẹ̀ sí ń drag Iyabo Ojo pẹ̀lú wíìgì ẹ̀ lórí social media pé kí Iyabo má kó tiẹ̀ bá ọmọ bọ̀tí o, since tí Iyabo ti decide láti di Lord of the Ring. Eléyìí gbẹnu tán, therefore kí Iyabo má da ìgbéyàwó ọmọ bọ̀tí rú o. Ẹ̀yin èèyàn, eléyìí tó ń lẹ́tìkẹ́. Ẹ jẹ́ bá mi wo fídíò Bukky jèsè kẹ́ fi opinion yín nípa nǹkan tó sọ sí Iyabo Ojo sí comment. Iyabo má da wedding ọmọ bọ̀tí rú o, ìtọ́wọ́ orí nǹkan tó dáa. Wọ́n ti fún ẹ lórúkà sí kọ́mọ bọ̀tí tó gbórùkà. Iyabo wọ́n ti fún ẹ lórúkà kọ́mọ bọ̀tí tó gbórùkà. Wọ́n sọ ẹ́ di Lord of the Ring. Ìgbà tó yá, Iyabo, ìwà ẹ̀ṣẹ̀ ni ló tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Iyabo. Wẹ̀ ẹ̀sìn tí Tóyìn ṣe lé ní ìbáyìí. Bí èyí ṣe máa ń sọ nìyẹn, jealous binge. Àwọn olùlẹ̀ group wọn mọ binge pé wọ́n máa ní binge. Ṣé mi pa àwọn olùlẹ̀ group àti failure group wọn kàwé. Binge ló máa ń pè binge. Jealous binge. Iyabo Ojo, ọmọ bọ̀tí ṣe wedding lánàá. Fi ọmọ bọ̀tí sílẹ̀ o. Iyabo Ojo àfẹ́rí kankan lórí this lover o. Iyabo Ojo ìtorí inú ẹ̀ ò dùn sí. Táwọn ẹgbẹ́ táwọn colleague ẹ bá ṣe rere inú ẹ̀ ò dùn sí. Àwọn kan la sọ pé kí olórí apẹtẹ, orí ẹ̀ dàbí apẹtẹ irú. Àwọn kan la sọ pé kó sọ di Lord of the Ring o. Iyabo, àfẹ́rí story lórí this lover o. Iyabo ìtorí inú ẹ̀ ò dùn sí. Ó ti gbòrùka kọ́mọ bọ̀tí tó gbòrùka. Paul sọ di Lord of the Ring. Ìgbà tó yá ó sọ pé I don't want to travel. Ṣé gbogbo yín rántí? Ṣé rántí? Tony, together is the deal. Ṣé rántí? Ní 2 years ago tó ṣe birthday. This way náà ló gbé. Tó ń fòrùka wọn pé ó máa ṣe wedding. Iye Paul 24. No, 23 ni. Iye Paul 23. Orúkọ title wedding wọn nìyẹn. Ṣé mọ̀? Bí Davido àti Ṣọ́mà ṣe jẹ́ David Chef 24. Iye Paul 23 lọ pé tiwọn. After 6 months, Iyabo bá ṣe interview. Together is the deal. We are marrying soon. 6 months after, ó tún ṣe interview. I don't want to marry again. I just want to be enjoying. We want to be partners. Ẹjọ́ ṣe ilé iṣẹ́ lọ ṣí ni tó ń jẹ́ partners. Ìgbà tó tún yá ó tún lóun ṣe yẹn mọ́. Ó ní we just want to travel with my partner. Àwọn ò marry mọ́. Ṣé ń gbọ́ mi? Ó lóun fẹ́ máa travel pẹ̀lú partner wọn. Mo ka gbogbo ìlú tí Iyabo ti lọ. Ìgbà tó lóun fẹ́ máa travel pẹ̀lú partner wọn. Kò lọ ju Dubai àti America. Àwọn couple tó wà lóyìnbó tán jẹ́ olóyìnbó ń bí báyìí. Wọ́n máa ti book cruise ọdún kan. Wọ́n máa lọ from Jamaica to Barbados, from Barbados to Senegal. Wọ́n máa lọ kiri ni. Ìgbà tí Iyabo sọ pé I want to be traveling with my partner. We don't want to get married. Mo rò bọ́n máa ti lọ káàkiri àgbáyé ni. Iyabo lọ ju Dubai àti America lọ. Iyabo a market. Lord of the Ring. Anere iṣẹ́ ayé ìlú bá ti jẹ́ kó ṣọ́mù. Now, Naira Marley. Let me bust your bubble, Naira Marley. Show me pé Iyabo. Má jẹ́ kí mọ̀ Iyabo àti this lover àti Ashana president. Má jẹ́ kí mọ̀ wọ́n ṣe lé ẹ lórí Naira Marley. Naira Marley, you have to come to inquest and say all you know. If you are feeling shy, because I've always said it, Naira Marley is a boy with a little words. He doesn't really talk. Naira Marley, you know a lot and you have a lot. Naira Marley, bring it out. I want you to be vindicated. Naira Marley, Maldives, Yabi. All your sister ball. Emma Woodson. Naira Marley, I want you to be vindicated, Naira Marley. This is when you need to talk, Naira Marley.
ó ga ò wàhálà wà gidi o ṣé torí pé Iyabo Ojo ṣáà decide láti má go into marriage does that mean wípé kò gbúdọ̀ wish anybody ní happy marriage life àbí kò gbúdọ̀ bá oníre yọ̀ mọ́ ni àbí àwa máa wish wípé kí tẹlòmíì ò túká ẹ̀yin èèyàn ó lágbára o. ẹ jẹ́ ká wo 1 or 2 comments lábẹ́ fídíò yìí. ẹnìkan Babátúndé Ọpẹ́yẹmí ó ní this lady did not have sense at all. I hate listening to her. ṣé Bukky Jesse lẹ́ni yìí bá wí? ó ga o. Adérónkẹ́ náà ni wàhálà Ìyábọ̀ ló máa pa ẹ́. ó ga o. Adéníkẹ́ Rose ọmọ náà lé o náà ní nurse títí come o your patience is out again emergency call please àbí make them bring chain ni. ó ga o ẹ̀yin èèyàn. Fúnmilọ́lá Ọmọ́tọ́lá òun náà ni àǹtí Bukky Jesse aṣòṣì máa mọ̀ nìyín. ó lágbára o. àwọn èèyàn fún Bukky ní wọ̀tọ̀wọ̀tọ̀ seriously lábẹ́ fídíò yìí o. kí ló opinion ti yín? ẹ máa bá mi jù sí comment. ẹ má gbàgbé láti máa follow DigiNaija online tv lórí ayélujára Facebook. link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fídíò yìí. from there ẹ tún máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire o.